bá yín jíṣẹ́ fún bàbá o bàbá ní sọ fún báwọn. Are you playing? What type of playing is this? Run! Ọmọdé ìjà. Ó bàbá. Ọbọ̀ sí i. Are you playing? What type of playing is this? Mo rí yín náà bàbá o. Ọ̀rọ̀ yín kọ́ lẹ wá fún ọ̀rọ̀ tájọ́ sí. Bẹ́ẹ̀ ni bàbá. Tá a sọ fún àti sí i. Ẹ ti ṣe tẹ́lẹ̀. Kò sí wàhálà. Are you playing? What type of playing is this? Ìgànnà lásán ni kí n máa lọ bẹ̀. Run! Ọ̀ tí ẹ̀dá nǹkan kan mọ̀. Ọmọdé ò mọ oògùn, ó pè lẹ́fọ̀ọ́. Ọwọ́ bẹ̀ kọ́ fara ti gbé. Ó pẹ̀lẹ́ ohun tí ó fi ṣẹlẹ̀. Takákan. Ojú ọkùn. Bàbá, ó ti lọ. Ọlọ náà nù. Òwò lọ. Kò sí bá pọn ṣẹṣẹ. Takákan. Má bẹ̀rù. Yàbá ọmọdé ò mú ogun. Ó lẹ́bùn. Bàbá, Ìyàwó Lajé. ibo la já sí bàbá? Ó tún ń béèrè. Ẹnì pé tẹ̀sẹ̀ bọ́nú kó tún máa bẹ̀rù tútù. Ẹ ti rò dáadáa. Èyí méjèèjì lẹ́nu ẹ fẹ́ ṣe ajé. Ẹ sì ti tẹ́ra yín kù dáadáa. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ, ìyá ọba ń bá ń béèrè lọ́wọ́ àwọn àjà náà. Ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin tó ṣẹ̀dá ọ̀run, ẹ̀yin ìyá mi. Lókìkí mo tún ti lọ bí mo ti ṣe dé. Mo wá bá yín lè rí o àwọn ọmọ rẹ wọ́n wá síwájú rẹ. Mo fẹ́ mọ oríta méjèèjì nílé ayé wọ́n yá orí lórí ṣe oògùn owó ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ fi hàn mí. Ẹ kíra yín kú oríire ẹ̀yin méjèèjì ẹ̀fọ́ kalẹ̀ kẹfọ́ kòkè. Fún owó mò ń wò yìí. Ṣùgbọ́n wá ní ó tó wá nídìí o. Ẹ̀rù bàbá sẹ́rí ọwọ́ pẹ́tẹ́ ọkọ ti rí ìbú owó níwájú àwọn méjèèjì gbogbo nítorí kó ní ká sí. Àyà yóò gbé tó bá rí bẹ́ẹ̀ gbọ́ ṣùgbọ́n kèsì ẹ̀yin méjèèjì iná wúlò fún o. Ẹnìkan náà ni ó ní mú owó wá sílé ayé. Èmi ni. Rárá o lè jẹ́ wọlé òní náà wá èmi ní ọ̀jẹ̀. Ẹ má jẹra yín lọ ọ̀dọ̀ àwọn àǹtẹ̀nù mi mọ̀ wá yìí bẹ́ẹ̀ sì ṣe fi jẹ́ mi ni pé ẹ̀yin méjèèjì ni a lè ṣáájú yìí ẹni tí a bá fi ṣáájú yìí yóò ya dẹ̀dẹ̀ ni o. Òun á fẹ́ kẹ́yin méjèèjì kẹ́ ẹ jọ dàrú láàrin ara yín ó ti fẹ́ fàkalẹ̀ ní ẹ̀yin méjèèjì. Òun